Hi everyone, welcome to my channel. Ṣeun ọ̀rọ̀ láti kó èròjọ àti láti lówó òun náà ni mo sọ lórí lẹ́ẹ̀kan yẹn pé láyé àtijọ́ wọn ni wọ́n lò yàn wọ́n lò kò sẹ́ni tó ń lò yàn ìgbà ojú dúdú náà lè máa sọ yẹn ṣùgbọ́n dé now kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ òun náà pè ló ṣólẹ̀ ẹlẹ́lá pẹ̀lú màlúù ó lè ṣe dúdú ó lè ṣe pupa ilẹ̀ tí wọ́n bá fẹ́ lò sí wọ́n á fi fáwádìí wọ́n á béèrè lọ́wọ́ àwọn òòṣà tó bá ní pé ẹlẹ́lá dúdú ni wọ́n máa lò ó lè ṣe orí ẹ̀ lọ́ máa gbé lọ síbẹ̀ tó a lè ṣe wọ́n á lè fi iyọ̀ wọ́n dà á lé pẹ̀lú odù ifá ìgbà tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti ń jẹrà iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn dá èmi lójú bó ṣe rí nìyẹn lóòtú. Ẹ ṣeun òun náà là ń sọ pé láyé òde òní àwọn ọmọ wa kéékèèké ò farabalẹ̀ mọ́ wọn ò farabalẹ̀ mọ́ ẹlòmíràn wà tá ni wọ́n wà ní skul higher institution wọn ni wọ́n ṣe court olómi lè lọ gbéwé òdùmọ̀sùn bàbá ẹ̀ kò mọ kankan tó wà ńbẹ̀ ewé mi wà tí ò mọ́ wọn ni wọ́n ṣèmùlẹ̀ láwọn ọmọ ayé òde òní wọ́n lè lọ máa kọ́ra wọn ní bíléèdì kán máa fobìrá kán máa fobìrá ẹ̀jẹ̀ wọn láyé àtijọ́ ilẹ̀ ni wọ́n gbé wọ́n gbéra wọn bú ẹni bá ti da ilẹ̀ máa pa ni òun ni àwọn babaláwa mọ̀ pé òtítọ́ ṣùgbọ́n dé ìgbà tí àwọn ọmọ ayé òde òní ò farabalẹ̀ tó bá ti wà yáyá ṣùṣọ̀ wọ́n ní wọ́n ṣe street court wọ́n ní òun ibẹ̀ lọ́nà wà ìdí nìyẹn tó bá ṣe wàákàn lọ́wọ́ wọ́n lè lọ bá ń lé wọ́n ní ó yájú sí wọn wọ́n lè lọ gún lọ́bẹ tàbí kán ṣe ibẹ̀ ẹ̀mí ti lè tọwọ́ ẹni tó bá gùnyàn lọ́bẹ tàbí tó nà án ní lẹ́gba lójijì ẹ̀mí lè tọwọ́ ẹ̀ bọ́ so ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀mí ó tọwọ́ abọ́ lójijì so àìfarabalẹ̀ náà ni ìdí àìfarabalẹ̀ gbọ́ ìkọ̀kan yẹn tí wọ́n bá jẹ́ pé wọ́n farabalẹ̀ street court tó ń ṣe yẹn ìmùlẹ̀ ìyẹn ilẹ̀ ni wọ́n gbé ara wọn bú láyé àtijọ́ so ẹni tó bá dẹ̀ ti dà á ilẹ̀ máa mu. Ẹ ṣé bàbá mi ìṣẹ̀ṣe tá à ń sọ yìí kò sí ìṣẹ̀ṣe tó pààyàn mọ́ kò sí ìṣẹ̀ṣe tó ń fá ọyàn èèyàn tí eléyìí tó bá nídìí ọyàn òun mo sọ pé yín pé abo òbí ẹran wọ́n á lọ rà á ó ní odù tí wọ́n tá a jáde ifá tá a jáde tí wọ́n á ní pé ọmú náà fẹ́ lò wọ́n á lọ ra ewúrẹ́ tàbí màlúù tàbí ẹ̀lẹ́lá wọ́n dẹ̀ pé kinní kan ṣáìdì náà tí wọ́n ti lè rí yẹn ni ràkúnmí yẹn wọ́n lè du ẹrù tó tó ìdajì 6 bedroom or 3 bedroom kan di ilé lẹ́rù ràkúnmí á gbé á dẹ̀ máa lọ kò ní rẹ̀ so kínní yẹn tó bá ṣe ọyàn wọ́n ti á lọ rà á wọ́n á gbé wọ́n á wá béèrè odù tó bí ibi tí wọ́n bá fẹ́ ti lo iṣẹ́ yẹn wọ́n á béèrè ẹ̀ a yóò lo èèyàn mọ́ àwọn tó ń sọ pé báyà o kínní yẹn àìfarabalẹ̀ ni ìwé wọ̀nyí tó ń rí tó ń ṣe báyà o ni wọ́n fi ń gbéra wọn mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ọmọ ayé òde òní wọn ò farabalẹ̀ mọ́ ìjẹ̀tàn ńlá tó ń ṣe yẹn ẹni tí ó bá ti lọ dà á òun ilẹ̀ yìí lòtítọ́ ilẹ̀ ìlà tọ́ ọlọ́mọ bá ti fẹ́ kọ́kọ́ bímọ rẹ̀ ilẹ̀ lágbé lábí ọlọ́run ló dẹ̀ dá kò ní ká máa para wa kò ní ká máa ṣe ìtàjẹ̀ sílẹ̀ ara wa kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ ewúrẹ́ àbọ́pani màlúù àbọ́pani ọlọ́run ní ló fi wá jọba lórí àwọn ẹranko wọ̀nyẹn àwa mọ́ ènìyàn ọlọ́run ti ní
ẹni tó bá fẹ́ ṣì ọ̀nà ìṣẹ̀ṣe kọ́ lọ́nà tó dáa, lọ́nà títọ́ àti òdodo, pé ilẹ̀ yìí wá bú sómi, wọ́n lè bú sínú ọtí, wọ́n lè bú fatare sí, wọ́n á dẹ̀ jọjọ fọwọ́ sí, wọ́n á ní ilẹ̀ ní o, ẹni tó bá ti olódù tó máa fi tẹ̀, ẹni tó bá ti dà ilẹ̀ ayẹrí lẹ́sẹ̀, ilẹ̀ máa pa. So àwọn ọmọ ayé òde òní wọn ò farabalẹ̀ mọ́, kò sí ìfarabalẹ̀ mọ́ ni, tó bá lé pé wọ́n fọkànbalẹ̀ wọ́n farabalẹ̀ ni, tó ń dọ̀dọ̀ àwọn àgbà tó jẹ́ tó ní ìmọ̀ ìṣẹ̀ṣe, tó ní ìmọ̀ ìṣẹ̀ṣe, á mọ̀ bó ṣe ń lọ, á mọ̀ bó ṣe ń lọ, á mọ̀ bó ṣe ń lọ, á mọ̀ bó ṣe ń lọ. Ìdí nìyẹn tí ikú àìtọ́jọ́ fi jáde nígbà tó ò sí ìfarabalẹ̀ mọ́. Ọlọ́run ọba kó fi ọkàn oníkálukú wa balẹ̀. Ẹ̀yin tí ẹ gbọ́ mi, ẹ máa rí, mo dúpẹ́ lọ́wọ́ olóòtú gbogbo bó ṣe ń lọ nínú ilé ìtasọ sẹ́yìn bí a ṣe ń ṣe, ẹ rí mọ̀ pé kò sí ìlànà ìpalára kankan nínú ìṣẹ̀ṣe tí à ń ṣe àbáláyé. Dájúdájú ni àbáláyé wà o, dájúdájú ìgbà ayé dídú gan kò síbi tí wọ́n ti dédé sọ pé wọ́n ti géré èèyàn lọ o, wọ́n ti gé kankan lọ o, kò sígbà yẹn mọ́. Tí nígbà ojú dúdú tí wọ́n bá ní pé ẹnìkan sọnù, àwa ògbóni láti ní ògbónà tó bá ti ní kó máa lọ láti bí lọ sí Èkó tàbí lọ sí Ìbàdàn tàbí lọ sí Port Harcourt, kò síbi tí wọ́n bá ti lọ tó bá ti mú ìléwọ́ ọwọ́ mi dání, wọ́n á ti dá ẹ mọ̀. Kò síbi tó ò ní lè wọ̀, kò sáró tó ò ní lè dá. Ọ̀wọ̀ yẹn wà nígbà ayé baba ńlá wa, ọ̀wọ̀ yẹn wà. Ṣùgbọ́n pé tí wọ́n bá ti dárù kan, ó ti dọ́mọ ìyá nìyẹn. Kò síbi tó lè dé kí ìyàwó jẹ́, kò síbi tó lè dé kí ìyàwó jẹ́. Àwọn tí ó wà nígbà wọ̀nyẹn, nígbà àwọn judgist nígbà yẹn, tó bá ti wà nínú ẹgbẹ́ ògbóni nígbà yẹn, kò sí ẹ̀rù jẹ̀jẹ̀ wà, òtítọ́ wà ní, torí pé ilẹ̀ yìí ni wọ́n gbé nà máa bú. Kò síbi tí wọ́n ti fáká ẹni, fárí ẹni. Ìgbà tójú wá láì ni gbogbo ẹ̀ wá dàrú, tí gbogbo ẹ̀ ti da oríṣiríṣi tó ti wọ orílẹ̀-èdè. Ọlọ́run kó kó wa yọ. Lágbára Ọlọ́run, òun náà láti sọ yìí, ẹni tó bá pè ọ̀sán yìí á lọ, òtítọ́ àbáláyé ni. Òun pẹ̀lú Ọ̀rúnmìlà ló rìn. Ọ̀rúnmìlà òun lẹ̀gbọ́n Ọ̀sányìn làbúrò, ó yára ju Ọ̀rúnmìlà lọ. Ọ̀rúnmìlà adé ni, ọba ni, orí ìtẹ́ ló máa jókòó. Ọ̀rúnmìlà fẹ́rẹ́ ni, ó dàbí ẹni tó bá wà níbi age of 70, òun pẹ̀lú age of 20. Ẹ̀yin náà ẹ fojú wo olóòtú. Ẹni tí wọ́n bá ní pé kán pa ẹ̀yọ̀ mark fún ẹni tó ti wà ní age of 70 sí age of 20 or 25, ẹ rí mọ̀ pé 20 sí 25 are fast. Bí Ọ̀sányìn ṣe rí sí Ọ̀rúnmìlà nìyẹn. Ọ̀rúnmìlà elérí ìpínni Ajíbọ́ba pèrò. Àmọ́ orí Olúmọ̀, àmọ́ ọmọ tó bá da sílẹ̀ wá, tó bá bí oyún inú, tó bá jẹ́ pé ọba ló máa jẹ, odù tó bá jáde là sọ pé ọba lélẹ̀ lọ́la, ìjòyè lélẹ̀ lọ́la. Báyìí ni òun la lámọ̀ tó mọ oyún inú, tó mọ̀ bó ṣe jẹ́. Bẹ́ẹ̀ náà lọ Ọ̀sányìn ní òtítọ́, kì í ṣe ayé òde òní tó oríṣiríṣi ti pọ̀ síta. Òtítọ́ ẹ̀ là ń sọ ẹ̀. Òtítọ́ tí omi gbà ń lọ sí alẹ̀ ìṣà tó fi ń ṣe ìṣàjìná, òun náà lélẹ̀ tá à ń sọ fún yín. Dájúdájú ó dá ẹ̀mí lójú pé òtítọ́ là ń sọ nídìí Ọ̀sányìn wà. Tí wọ́n bá fẹ́ lò láti pé kí àṣírí kó bò, kò nídìí pé wọ́n lọ mú ènìyàn, kò nídìí pé wọ́n lọ mú dídé ènìyàn. Ewúrẹ́, màlúù, nǹkan tá à ń sìn tó Ọlọ́run tó fi wá jọba lé lórí, àbọ́pani kété àwọn kinní wọ̀nyẹn. Àbọ́pani Ọlọ́run ló fi wá lé wọn, ló fi wá jọba. Ká ò gbọ́dọ̀
ìṣẹ̀ṣe ò kọ́ wa lọ́nà pé ká máa mú èèyàn kan dédé máa lò ó àbí kan máa fáyàn ẹ̀ kan máa fá orí ẹ̀ lọ kò sọ̀nà bẹ́ẹ̀ sọ̀nà níwọ̀n yẹn dá mi lójú. Ẹ ṣé o ẹ̀yin olùgbọ́ mi àdúrà gbogbo wa gbà o mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fọkànbalẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi láti ìgbà tí ẹ ti ń gbọ́ so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú bó ṣe bá mi ṣe tẹ́ ẹ bá fẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ mi eléyìí tí olóòtú tó ti bá wa ṣe sẹ́yìn ẹ lọ wò ó tẹ́ ẹ bá wò ó ẹ rí bó ṣe rí tẹ́ ẹ tún mọ̀ nípa ọ̀rọ̀ ti Ọlọ́sọ̀yìndé tàbí ìṣẹ̀ṣe ẹ rí gbọ́n bẹ̀ dáadáa ẹnikẹ́ni tó bá ní pé ṣe ni wọ́n mú yàn kán pààyàn irọ́ ńlá ló wà bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe ò kọ́ wa nílànà yẹn so mo dúpẹ́ lọ́wọ́ olùgbọ́ o pé títẹ́ ẹ fi gbọ́ mi kò ní di o làákàyè dẹ́dẹ̀ fi gbọ́ mi Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ lójijì ó dàbọ̀ o.